a kú kó lè bá dáa tí olúkálùkù ń bá káàkiri tìbútòrò orílẹ̀ alàyè. Mo rí wípé lẹ́nujọ́ mẹ́ta yìí Yorùbá máa pa lówe kan, wọ́n á ní bí ìlú ò bá dùn, wọ́n ní bí ọ̀dẹ̀ ò dùn, bí ìgbẹ́ nílùú máa ń rí. Ní ilé ìtọ́nukálùkù wa tá à ń bá káàkiri ní January 2024 tá a wà yìí. Ọlọ́run ọba tó láyé tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò jẹ́ kígbà ọdẹ oníkálùkù wa lọ́rùn. Ọ̀rọ̀ kékeré kan ni mo fẹ́ mú wá. Mo kàkọ́lé kan pé mo fẹ́ ṣètò lórí kí ni wọ́n ń pè ní àyànmọ́, pé ṣé lóòótọ́ làyànmọ́ wà, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ lónìí. A sáré ní information kan tá a fẹ́ sáré mú wá lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá àti ipò tí nǹkan wà fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá. Oníjì ń pálówe lẹ́ẹ̀kan pé bí ọ̀dẹ̀ ò dùn, bí ìgbẹ́ nílùú rí, bí ìgbẹ́ nílùú rí. Nítorí pé mo wá sórí ìkànnì nítorí lágbára díẹ̀ ni. Mo sì fẹ́ kẹ́yìn èèyàn mi kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kẹ́ ẹ dẹ̀ fòye orí gbé pé ṣé bá ṣe máa bá a lọ rèé nílẹ̀ Yorùbá, nílẹ̀ òtù òjire, ṣé bá ṣe máa bá ní àjò wa lọ rèé. Ìlú kan ń bẹ, àwọn àràn kan ń bẹ nílẹ̀ Kwara, mo gbàgbé orúkọ local government tí wọ́n fọ̀ sí, tí wọ́n ń pè ní ìran bàrìbá. Àwọn àràn bàrìbá yìí tẹ́ ẹ bá wò wọ́n láti ilẹ̀, ẹ rí i pé kò sí tàn Yorùbá tá a pa, pàápàá jùlọ tó bá ti jọ mọ́ ìtàn Ọ̀yọ́ Aláàfin, mọ́gbómọ̀ṣọ́, mọ́ Ṣakí, mọ́ àwọn bíi Ìgbọ́n, orílẹ̀ Ìgbọ́n, mọ́ Ìlọrin, a máa dárúkọ àwọn àràn bàrìbá. Àṣàwọ̀ ni wọ́n láwọn ìlú wọ̀nyí. A ti jọjọ wà ọjọ́ ti pẹ́, àjọṣepọ̀ sì ń bẹ láàrin wa tó nítànú tó tóbi. Ṣùgbọ́n nǹkan kan máa ń wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó jẹ́ pé ẹni tí kì í bá sáré èèyàn, tí ì bá ṣẹ̀jẹ̀ èèyàn, yóò máa fi bí ẹ̀gbin àbí ìwọ̀sí ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa fi lọ́ra wọn. Ìdí rèé tó jẹ́ kí n wá sórí ìkànnì ilé ní wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ bàrìbá. Òun ló gbé mi wá, tó mú ẹ̀mí àwọn ọmọ ìran òtù òjire, tí mú ẹ̀mí wọn sọnù lójijì. Wàhálà yìí gọ́vnà Kwara wọn ò rí ipá sáà ń bẹ̀, even tó fi mọ́ commissioner of police wọn ò rí ipá sáà ń bẹ̀, torí wọ́n náà ṣèpàdé lóríṣiríṣi lóníranran. Despite pé wọ́n ṣèpàdé, àwọn ìlú yìí sì ń ṣòfin ṣẹ́ wípé ìran Yorùbá kankan ò gbọdọ̀ wọ orí ilẹ̀ àwọn mọ́, pé àfi táwọn bá gbẹ̀mí wọn. Àwọn ìran tí wọ́n sì wà nílẹ̀ Yorùbá táwọn ń sọlá, tí wọ́n ń sọbà, tí wọ́n ń sọ̀ṣun, tí ò sẹ́ni tó yọ wọ́n lẹ́nu. Ìdí rẹ̀ rí ta fi wá sórí ìkànnì. Mo kàn fẹ́ rán àwọn alágbára ilẹ̀ Yorùbá létí ni pé nígbà àti tàwọn kan, gbogbo nǹkan pátá ló lásìkò àtìgbà, gbogbo nǹkan pátá ló ní àkókò àti ìgbà. Ìgbà tá a wà lọ́wọ́ ìgbà Yorùbá ni, ìgbà tá à ń lò lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́. Àwọn onímọ̀ kéwú wọn a máa pè ní dáúlà bàbá Bọ́lá Ahmed là ń lò lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n kíní kan wà tó jọ mí lójú nínú ìran Yorùbá. Kí ló fà á tí Yorùbá kì í dúró tọmọ tiwọn ná tí wàhálà bá wà? Kí ni ìdí tí Yorùbá kì í dúró tìran wọn? Mo sọ̀rọ̀ yìí níbìkan nínú ọdún yìí
tí kì í ṣe kòńbí nípínlẹ̀ Ọ̀ṣun ni mo ti sọ̀rọ̀ yìí. Mò ń sọ̀rọ̀ kan létí ọmọ ọba kan. Ọmọ ọba yìí wá gba ọ̀rọ̀ náà lẹ́nu mi. Ó ní kò rí bẹ́ẹ̀. ń bá mi jiyàn sí mi ní sọ tá a sọ débẹ̀. Mo wá sọ nǹkan kan fún un. Mo ní ibi tá a ti ń kan àdánwò ńlẹ̀ Yorùbá rè pé ẹ̀yin ọmọ ọba, ẹ̀yin tẹ̀ ń já ṣáájú ńlẹ̀ Yorùbá, ẹ̀yin ní ìṣòro tí Yorùbá ní. Ìṣòro tí Yorùbá ní àwọn aṣáájú wọn ni. Tán bá ní pé Africa ní bad leaders, kì í ṣe the whole Africa ló ń bá sọ. Ìran Yorùbá lọ̀rọ̀ yẹn ń bá wí. Inú ìran Yorùbá láti lẹ̀, ẹ̀yà Yorùbá tó dúró tì ìran Yorùbá tó jẹ́ aṣáájú Yorùbá, àmọ́ orúkọ wọn sì tán nínú ìwé ìtàn. Àwọn aṣáájú Yorùbá tó dúró tì ìran Yorùbá rí, ó ní Ìbà Olúyọ̀lé wà. Ìbà Olúyọ̀lé ó dúró tì ìran Yorùbá nígbà tiẹ̀. Olórí kan nu. Awólọ́wọ̀ náà sì dúró tì ìran rẹ̀. Tàwólọ́wọ̀ nu. Àtúntì rí ìran ẹlòmíì tó dúró tì ìran Yorùbá nínú àwọn aṣáájú tí Yorùbá ti ní tó tún dàbí Akérédolú tó sílẹ̀wọ̀ láìpẹ́ yìí. Òun ló sì kẹta. Akérédolú ló dúró tì ìran Yorùbá tó ké nígbà tí wọ́n ń fẹ̀mí Yorùbá tán dẹ́mi wọn lógbodò l'Oǹdó. Ó jáde tán, ó dẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ohùn pé èmi ni aṣáájú ní orílẹ̀-èdè ní ìpínlẹ̀ ibi tá a wà lónìí. Ṣùgbọ́n ẹ̀yin àjèjì tó bá ti jẹ́ pé ilẹ̀ máa dá ẹ̀mí àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí, lẹ́ẹ̀ máa dá wọn lẹ́mí gbodò, lẹ́ẹ̀ máa dá ẹ̀mí wọn lógbodò. Ẹ fi ìlú lẹ̀ fún mi. Òun ò fẹ́ rí yín. Tófin bá sọ pé n tó sọ ò dáa, kófin ó gbé òun lọ sí kóòtù, òun rẹ́dí láti lọ jẹ́jọ́. Ó sọ pẹ̀lú agbára tó ní. Kíní yìí sì wálẹ̀ wẹ̀ because wọ́n rí i pé ó fàbínú yọ. Ṣùgbọ́n àrírú àwọn èèyàn báyìí mọ́ ńlẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n bá jẹ́ akọni báyìí wọ́n yìí pẹ́ kí ló dé? Ewu tó ṣẹlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ látijọ́ tí Gọ́vnà Ṣèyí Mákindé ti wà ní orílẹ̀ Ọ̀yọ́ títí ṣèjọba lé wọn lórí. Ewu ipò tí ìpínlẹ̀ Ọ̀yọ́ wà. Ewu ipò tí ìpínlẹ̀ Ọ̀yọ́ wà. Gọ́vnà Ṣèyí Mákindé ẹ̀ ń sùn ṣe bí ẹ̀ ń bá ba yín ṣe bẹ́ẹ̀. Ìran Ìbàdàn ni wọ́n máa ń kì í pé Ìbàdàn kì í bá ní ṣọ̀rẹ́ àìní lo ogun. Ìbàdàn yìí bá ní ṣọ̀rẹ́ àìní múni lo ogun o. Ẹ̀yin ni Ìbàdàn àkọ́kọ́ tí kọ́kọ́ rí ilé ayé yìí tógun ó mọ̀ já ìran rẹ̀ tí ó mọ̀ sọ pé ká má wọ̀rì. Àwọn fi pẹ̀lẹ́ túṣe, àwọn fi mú. Táwọn tí dẹ̀ ń kógun jà yìí ò yẹ fọgun jà yìí. Gọ́vnà Ṣèyí Mákindé. Ìtàn kan lẹ́yìn náà ń kọ́ lẹ̀ lénìí o. Ẹ̀yin náà ti ń kọ ìtàn kan lẹ̀ lénìí táyé ò ní gbàgbé nínú ìrìn àjò yín. Níjọ́ tí mo ti ń rìn, ìyìn tí ìbárò Ìbàdàn bẹ́ẹ̀ pàdé rí. Ìyìn bá pàdé rí. À ń sọ̀kan àìtí kó ẹ̀kọ́, àìtí kó ìfalẹ̀ ìmíì tó ti ń ṣe. Nílẹ̀ ibariba, àwọn ìran tí wọ́n pàjùmọ̀ ìran Ọ̀yọ́ ni. Bó ti jẹ́ pé àwọn ìran bòmíì náà wà ń bẹ, stéètì míì náà wà ń bẹ tó jẹ́ ìran Yorùbá, kó ìran Ọ̀yọ́ ló pọ̀ jù ń bẹ. Kwara wá ń ja Ọ̀yọ́ lógun every minute. Ọ̀yọ́ wá dákẹ́, Ọ̀yọ́ ń wòran. Ọ̀yọ́ wá ní kó máa fẹ̀lẹ̀lẹ̀ ṣe ká máa pa àwọn ìran òun lọ. Ẹ gbọ́, ṣé Ọ̀yọ́ ní aṣáájú bí? Ìbéèrè mi nù. Ǹjẹ́ aṣáájú ń bẹ lọ́yọ̀ọ́? Ọ̀yọ́ ò láṣáájú o. Wàláì. Ọ̀yọ́ ò láṣáájú báyìí. Àfi kó lórí ó dorí rẹ̀ mú. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state, ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ra yín, kò sẹ́ni tí tẹ̀mí yín ń bẹ lọ́wọ́ rẹ báyìí o.
ẹ má gbọ́kànlé pé ìjọba kan ń bẹ fún yín o, anything can happen. ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ọ̀rọ̀ yìí bá yín báyìí, ẹ má finá sórí òrùlé sùn, ẹ má finá sí orí òrùlé sùn. ẹ̀yin sì ní kẹ́ ẹ má sàsùn pìyè, ẹ lẹ́ni tí ó dúró tì yín. pírẹsidẹ́ǹtì ọmọ ìran Yorùbá ni, kò dúró tì yín. IG ìran Yorùbá ni, kò dúró tì yín. olórí ológun ilẹ̀ Nàìjíríà ọmọ Yorùbá ni, kò dúró tì yín. ẹ̀yin ní kẹ́ ẹ má finá sórí òrùlé sùn. ewu ń bẹ lóko lóńgẹ́ fún yín, lóńgẹ́gẹ́ fúnra ara rẹ̀ gangan àṣẹ ewu ni o. ẹ lọ sọ ara yín báyìí. gbogbo bí tẹ bá wà, tẹ bá rí i pé wàhálà ń ṣẹlẹ̀ sí yín bẹ̀, ẹ sá kúrò ń bẹ̀, ẹ fi wọ́n lẹ̀, ẹ máa padà bọ̀ nílé, ẹ má dẹ́mi ara yín lógbodò, torí kò sẹ́ni tí ó gbà yín. Ìbàdàn yìí náà láwà tí wọ́n ti gbé Tani Ọlọ́run lọ Ìlọrin, tí wọ́n dín nípa ìyáká, wọ́n gbé ní ìgbé gbọ́mọgbọ́mọ. Gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ o, títí tí wọ́n fi ju ọmọkùnrin yẹn lẹ̀. kò sí ìjọba kankan tó plead fún, tó béèrè pé kí ni tó ṣe. àwọn ọmọ Yorùbá méjì kan tí wọ́n jẹ́ ajìjàngbara, wọ́n sọ̀rọ̀ ń parẹ̀. bàbá Fálànà ó sọ̀rọ̀ ń pa ẹ̀, àti Sowore, bọ̀dé náà dídé wọ́n ṣọ̀tà àwọn méjèèjì dáhùn. kò padà sẹ́ni tó dúró tọmọ yẹn títí tọmọ yẹn fi jáde ní àkótó àwọn tí wọ́n mú. IG police wà ń bẹ̀. mo sọ ń gbà yẹn pé àwọn lọ́ọ̀yà tí wọ́n handle case yẹn, ó yẹ kó petition IG, kí wọ́n dẹ̀ petition bàbá Bọ́lá Tinubu. tán bá láwọn ò gbọ́ sí case yẹn ń gbà yẹn, irọ́ ni wọ́n pa, tó gbogbo ìwé ìròyìn ló gbé lórí ọ̀rọ̀ ẹ̀sìn. gómìnà Ṣèyí Mákindé ò sọ ha tí wọ́n fi ju Tani Ọlọ́run lẹ̀. wọ́n wá ń pa àwọn ọmọ Ọ̀yọ́, àwọn náà pọ̀jù náà àwọn tí wọ́n sọ ẹ̀mí wọn nù ní ilẹ̀ Bàrìbá nílẹ̀ Kwara. wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n nífọ̀nàfọ̀nṣu, wọ́n ń gba owó wọn, wọ́n ń gba dúkìá wọn lọ́wọ́ wọn. gọ́vnà ò jáde kó sọ̀rọ̀ o. dèní gọ́vnà Ṣèyí Mákindé ò sọ̀rọ̀, ó dákẹ́ ń wòran. ṣe rí i pé ìran Yorùbá ò láṣáájú. tí gọ́vnà ò bá tiẹ̀ sọ̀rọ̀, tóun pé kò kan òun, kì í ṣàwọn ọmọ tòun ló wà ń bẹ̀. ṣé pírẹsidẹ́ǹtì ò yẹ kó sọ̀rọ̀ ni? ṣé kò yẹ kí IG ó pe commissioner of police tó wà ní Kwara ni? kó béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ń fa wàhálà rúkèrúdò lórí ilẹ̀ ibi tó tán fi sí. torí ẹ̀ ni mo ṣe ń sọ fún bàbá wa Ẹgbẹ́tókun, bàbá ẹ jẹ́ á fọ̀rọ̀ pólíìsì lẹ̀, ẹ jẹ́ á sọ̀rọ̀ pé ọmọ ilé sọmọ ilé. aṣáájú lẹ jẹ́ fúnran Yorùbá o. tẹ́ ẹ bá sọ pé Nàìjíríà lẹ ń ṣe, ẹ ṣe tẹ̀yà kan, ẹ ń tan ara yín ni o. torí ilé làbọ̀ sí mi oko ilé làbọ̀ sí mi oko. níjọ́ tí Buhari fi ipò lẹ̀, Daura ló padà sí nílùú rẹ̀. níjọ́ tí Babangida fi ipò lẹ̀, Minna ló padà sí. níjọ́ tó Ọbásanjọ́ fi ipò lẹ̀, ó padà sí ìlú ẹ̀ ní l'Abẹ́òkúta. tó bá wá wo ẹ̀yin ẹ̀jú sàbújá, ẹ má wálé mọ́. bàbá Ẹgbẹ́tókun, ẹ̀yin ni mò ń bá wí, ìbá yín wí níwí ìwí pé ẹ̀yin ni IG police. mò ń bá yín wí níwí pé gbogbo pò táwọn ọmọ Yorùbá wà lénìí, ìran Yorùbá lẹ̀ ń rẹpẹsẹ́ǹtì. ṣùgbọ́n ẹnìkan sọ fún mi lónìí, ó lẹ̀ ń rẹpẹsẹ́ǹtì ìran Yorùbá, ó ní inú ọ̀dẹ̀ bàbá yín nìkan lẹ̀ ń rẹpẹsẹ́ǹtì, pé àwọn ìran yín nìkan lẹ̀ ń sọ́ọ̀fù problem wọn, kò sí tó kẹ́yìn pẹ̀lú ẹ̀yà àwọn èèyàn yòókù. bàbá, tẹ́ ẹ bá gbé ikọ̀ àwọn èèyàn yín pẹ̀lú ipò tọ́lọ́run fi yín sílẹ̀ ní, tẹ́ bá kó wọn lọ sílẹ̀ Bàrùbá, wàhálà yóò ṣẹ́tù níbẹ̀. àkọ́kọ́, ìran méjèèjì kò yẹ kí wọ́n jà. tẹ́ bá wo àjọṣepọ̀ tó wà láàrin Bàrùbá àti Yorùbá láti ilẹ̀ pẹ́pẹ́, ìran méjèèjì yìí ni Fúlàní máa ń bá jà ní gbogbo ìgbà lọ́jọ́ ayé wọn, tí wọ́n sì máa ń dúró ti Yorùbá, tí Yorùbá sì máa ń dúró ti Bàrùbá. bọ̀ lẹ́nìí, Ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì, ẹlẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ ẹ̀ dání.
olúkálùkù ti ń ṣe lé bàbá rẹ̀. ìbàrìbá ti kọjú ogun sí ìran Yorùbá. kò yẹ kẹ́mi àwọn èèyàn máa sọnù lórí ilẹ̀ kan. ẹ̀yin ilẹ̀ sọ pé ẹ̀ ń jà fún ẹni ààbò lù òun ló jẹ yín lógún. bọ̀ ààbò ẹ̀mí ò jọ yín lógún. ààbò ẹ̀mí ẹ̀ jẹ́ ó jẹ yín lógún. Commissioner of Police Kwara ó yẹ kẹ́ sọmọ́ọ̀nù ẹ̀. because kínní yìí kó tó di pé ó dé level tó dé yìí wọ́n ti ń gbọ́ hùnùhùnù. kí ló dé tí wọn ò tètè intervene kí wọ́n ti kínní yìí ó la ẹ̀mí lọ. torí wọ́n pè pàdé tí àwọn aráàlú yìí ń sọ lẹ́nu pé àwọn ò fẹ́ àwọn ọmọ Yorùbá nílùú àwọn ọmọ. kí ni ìgbésẹ̀ tí federal government gbé? kí ni ìgbésẹ̀ tẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọ̀gá gbogbo ọlọ́pàá Nàìjíríà kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé? ẹ jẹ́ sọ nǹkan kan fún yín lénìí. gbogbo ibi tẹ́ ẹ wà lónìí àdánwò ni ipò tẹ́ ẹ wà lénìí. gbogbo yín pátá látọ̀rí bàbá Bọ́lá Ahmed Tinubu tó fi dórí gọ́vnọ̀. ipò tẹ́ ẹ wà lénìí àdánwò ni. Ọlọ́run fi dán yín wò ni. tó bá yá Ọlọ́run tó ti ń kó àwọn èèyàn yọ ó padà kó Yorùbá yọ nínú gbogbo wàhálà tí Yorùbá wà àti ìlà ìlò. nínú ọ̀ràn tó sọ́fà jù kọ́ńtì ìran Yorùbá ni. àwa accommodating àwọn tá accommodate ó jà wá lólè. wọ́n ó pa wá lọ́mọ. wọ́n ó ṣe aya wa níṣekúṣe. Yorùbá ò ní sọ̀rọ̀ àṣírí títorí rẹ̀ bínú sí wọn. tó bá wá já wa la wà lórí ilẹ̀ wọn tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin àwa tiwọn wọ́n ó máa pa wá ni a sì nílẹ̀ ní gbèjà wa. níjọ́ tí Yorùbá ti wà àwọn tí máa gbèjà Yorùbá wọn kì í pẹ́. ìsídà kí wọ́n kí problem bọ̀ wọ́n lọ́rùn àbí kí wọ́n wá wàhálà sí wọn lẹ́sẹ̀. Sunday Igboho nígbà tó ń jà fún Yorùbá ní Ìbàràpá Buhari lé kọjá lé bàbá rẹ̀. tọ́wọ́ Buhari bá gbà yẹn ni wọ́n pa Sunday Igboho ni. torí kì í fẹ́ gbọ́ pé Yorùbá àti Fúlàní ń jà. gbọ́ Yorùbá ò tí ì rẹ́ ní fà lọ́wọ́ sókè rí pé àwọn Fúlàní ń pa yín ẹ̀yin náà ẹ ṣe báyìí. ẹ̀mí èlò Yorùbá kan ti dúró fọ̀nà Yorùbá rí láti years tí wọ́n ti ń ṣẹlẹ̀. ẹ jẹ́ ń sọ ìtàn kékeré kan fún yín nígbà ayé bàbá wa Lamadésínà lọ́yọ̀ọ́. wàhálà kan ṣẹlẹ̀ ní Ìbàràpá yìí náà ni láàárín Fúlàní àti Yorùbá. ọwọ́ Yorùbá wá do Fúlàní. Buhari ò sí níjọba ṣùgbọ́n ó ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè rí. ẹ̀jẹ̀ yẹn ń bẹ lára ẹ̀. ó dúró tìran ẹ̀ láti Katsina. ó tẹ̀lé àwọn Fúlàní àwọn ọmọ ìyá tí àlà ó tẹ̀lé wọn wá sí ìgboro Olúbàdàn. wọ́n wá sí Mọ̀pó. wọ́n wá pàdé Lamadésínà. Lamadésínà ó fa rẹ̀ ní tíì pé kó mọ olóhùn òmù tíì pé òun wá jà ni. pé òun wá bínú sí gọ́vnọ̀ ni. pé báwọn ṣe ń pa àwọn èèyàn wọn nípakúpa ní Ìbàràpá. lọ́dún náà lọ́hùn wọ́n ṣẹ́tù ẹ̀. Buhari ló dúró tó ṣẹ́tù mátà yẹn pẹ̀lú Lamadésínà lọ́dún náà. ẹ lọ wá ìtànjọ́ náà lọ́hùn ẹ lọ wá jáde àwọn èèyàn mọ̀ àwọn tó wà ń jọba ń gbà yẹn. lẹ́ẹ̀ni nígbà tí ọwọ́ Yorùbá náà wá nígbà tí ọwọ́ wọn dùn Yorùbá tí Sunday Igboho jáde ẹni kí ẹ bèrè lọ́wọ́ tí Buhari ṣe fún Sunday Igboho. ọwọ́ wọn ló dùn Yorùbá o. Igboho wá jáde ẹ̀sán tí Buhari ṣe fún Igboho gbẹ̀yìn. ẹ dákun nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ilẹ̀ Yorùbá lẹ́yìn àwọn tí mo ti dákọ ṣáájú yìí ta lẹni tó jà fún Yorùbá rí nínú yín? ta lẹni náà tó jà fún ọ̀ràn Yorùbá rí nínú gbogbo yín? ẹ máa bẹ̀rù British àti America tí wọ́n sì fún yín nítorí pé a mọ̀ gbogbo wa la mọ̀ pé America àti British ń sọ̀pọ̀tì àwọn ọ̀ràn yẹn against Yorùbá. àwọn kan British àti America ò fẹ́ràn ọ̀ràn Yorùbá a mọ̀ dáadáa everybody mọ̀ láti lẹ̀. torí tí wọ́n bá fẹ́ràn wa ni kò yẹ kí wọ́n dà wá pọ̀ mọ́ àwọn olórí bú tí ó mọ̀ bá tiwa jẹ́ tí wọ́n já gòkè pẹ̀lú gbogbo ability wa wọn ò já rí nǹkan kan fi ṣe. àwọn tí ń jápa lórílẹ̀‐èdè ju ọmọ Yorùbá ni tí ń sá lọ wọn ó ṣe wàhálà èyàn ó lọ sí yunifásitì yóò lọ ọdún 5 pẹ̀lú sáfíìsì yẹ àwọn akówó wọn ó talé ta oko wọ́n tó sá lọ sílùú òyìnbó kí wọ́n tó lè mọ ọrùn jẹjẹ. adé ń pariwo pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́. ilé ìta tó ní ìran wa ní ilé agbára ààrẹ ni dúró tìran Yorùbá. ààrẹ ni dúró. bàbá wa ẹgbẹ́ tó kun ẹ jáde sọ̀rọ̀ yìí ẹ má dákẹ́. ìbìrìbìrì látún rí lẹ́jọ́ mẹ́ta ayọ̀ nìbàdàn tádò olóró tó tún dó gbàmù. bìrìbìrì rẹ̀ látún rí Ọ̀yọ́ wà ń bẹ́ sí wọ́n rán yùn lọ́wọ́ Ọ̀yọ́ yìí náà ni.
Ọ̀yọ́ yìí náà ni Èkó là ń bẹ náà lé lórí báyìí sí nǹkan kan máa wà hìtì Èkó mọ́ torí òsẹ́ni tí ó gbèjà Yorùbá níjọ́sí nídìí àràbà tí wàhálà ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams òun ló jà fún Yorùbá ńgbà yẹn Ọbásanjọ́ Yorùbá ló tì mọ́lé Ọbásanjọ́ Yorùbá ló ti Gani Adams mọ́lé kọ́lọ́n tó gba Gani Adams lọ́wọ́ wọn. So eléyìí ń jẹ́ ó máa yí ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nìí pé kò sẹ́ni tí ń gbèjà Yorùbá ẹ má mọ̀ nígbàgbọ́ pé tẹ bá ti lọ́mọ ní power tó bá ti jẹ́ ìran Yorùbá yóò dùn tì ẹ gbà pé inú ilé wọn nìkan ni wọ́n represent wọn ò represent ẹ̀yà Yorùbá that's just it that's just it that's just it ẹ̀mí Yorùbá ò wá dé ẹ̀mí Yorùbá ò dé kò sí gómìnà yẹn nílẹ̀ Yorùbá lónìí tí ń ṣe tìran Yorùbá tí ń jà fọmọ Yorùbá níjọ́ta Akérédolú ti kú Akérédolú là ń rí gbà kan tí gbogbo inú àwọn èèyàn máa dùn tí bá ń sọ̀rọ̀ tó ka ẹ̀mí àwọn èèyàn rẹ̀ kún ẹ̀yin yòókù ẹ̀ ká kún kò sí tó kàn yín wọ́n gbé ta ni Ọlọ́run láti gbòòrò Ìbàdàn gọ́vnà ó béèrè pé bóná gbé lọ tó bá yá tẹ́rítìrì rẹ ni ìwọ ló ní Ọ̀yọ́ state kò sí nǹkan tó gbọ́dọ̀ dún bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ wọ́n mọ̀ security report gbọ́dọ̀ mọ dórí tébù ẹ̀ tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kidnap àwọn èèyàn tó ń gbé wọn lọ báyìí kidnap padà hẹ́ndì ìrìn àjò rẹ̀ àwọn wo ló fẹ́ sì jọba lé lórí gómìnà Ṣèyí Mákindé ẹ̀ ṣe dáa tó tẹ́ ẹ̀ bá rẹ̀ yẹn sọ fún yín èmi yóò sọ fún yín ẹ̀ ṣe dáadáa tó ẹ ti relax jù ogun ja ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ wàhálà wà lórí ìpínlẹ̀ tẹ́ ń govern lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ń tẹ̀yìn gbẹ́rù yín ẹ sì dákẹ́ ẹ̀ ń wòran ẹ dákẹ́ ẹ̀ ń wòran ẹ dákẹ́ ẹ̀ ń wòran ẹ dákẹ́ tí wàhálà ìbádẹ́ ṣe Ọ̀yọ́ lọ definitely àwọn state tó kù wọ́n ti dẹrú tí ogun tí ń ja Ọ̀yọ́ ẹ̀ bá jẹ́ lájẹgbé àwọn ìlú tó kù wọn ò ní nǹkan tó fẹ́ ṣe o ṣé Ọ̀ṣun lágbára tí ó fi jà Ọ̀yọ́ tí gbogbo wọn gbẹ́kẹ̀lé rèé o lógun tí ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí Ọ̀yọ́ tí gbogbo àwọn state tó kù tí wọ́n fẹ̀yìn tì rèé látijọ́ Ọ̀yọ́ ló níbodè gbogbo ilẹ̀ Yorùbá lé ní ìbáyìí sí ogun tí wọ́n ń ja Ọ̀yọ́ ọ̀hún bóò laburú bóò nílẹ̀ Yorùbá ò ṣe ní tán lójijì ẹ má wòran o ẹ̀yin àgbààgbà tó bá kù lórí ilẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má wòran tó bá yẹ kẹ́ ẹ ṣe létò ẹ tètè lọ ṣe ìpàdé Yorùbá máa fi yanjú ọ̀rọ̀ ẹ pè pàdé onílùújìlú àti ń pariwo kí ní ọjọ́ ti pẹ́ ẹ má fi tàwọn ọba ṣe o àwọn ọba ìlú alábọ̀dé ló pọ̀ jù nù wọn alábọ̀dé pọ́nbélé èmi ò dá nǹkan kan mọ̀ torí ẹ̀ mo ṣe ní òfin nígbà kan pé tẹ́ ẹ bá fẹ́ máa jọba lẹ̀ Yorùbá ẹ máa ṣe DNA test fún wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè àṣàwọ̀ pọ̀ náà àwọn tẹ́ fi ń jọba àwọn ibi tó gun ti ń ja ìran Yorùbá náà àṣàwọ̀ ti pọ̀ jù èmi ẹ̀ ní wọn bí wọ́n ti gbóyún ẹ̀wà bí tápà ní bí gbìrà ni wọ́n mọ̀ pera wọn lọ́ba a ní láti wá solution sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá ló jẹ́ èmi lógún tèmi ọ̀rọ̀ tèmi ojú sókí báyìí lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ìran Yorùbá interest Yorùbá ẹ mú lọ́kùnkúndùn kẹ́lẹ́ rí léwọ̀ kí ìrìnàjò tí náà ò lè bá já garaga ẹ wo bàbá Ọbásanjọ́ lẹ́ni òun gan bàbá gan mà pò ń tẹ́ káàkiri ayé yóò máa dùn ní lórí ẹ̀mí rẹ̀ ọmọ tó bínú rẹ̀ ò lè ṣe kankan mọ́ nílẹ̀ Yorùbá kí Yorùbá dúró tì í àṣírí lẹgbọ́ yẹn tó ráwọn èèyàn tí wọ́n rí tó ṣe 79 wọ́n rí tó ṣe ní 99 ẹ̀mẹ́jì tó ní opportunity wọ́n rí tó Ọbásanjọ́ ṣe ó ti jayé àwọn ọmọ ẹ̀ máyé gbogbo owó tó nílé ayé ẹ̀ kó pe fáwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ náà that is the only thing pé bí Yorùbá ó fún wọn l'opportunity gbàgbé ó ti tán bàbá wa ẹgbẹ́ tó kun ẹ̀yin náà ẹ kọ ìwé ìtàn gidi ilẹ̀ bí bàbá wa Muslim Smith ẹ kọ ìwé ìtàn gidi ilẹ̀ èèyàn máa ń ro tọmọ ni ẹ máa ro bí tẹ́ ẹ wà lẹ́nìí ẹ ro tọmọ
opportunity tẹ nílé ni ẹ ti l'opportunity ẹ sì ti ní nítorí ìran Yorùbá lẹ́fi ní Ọlọ́run yìí dédé fún yàn lọ́lá nítorí ìran kan lọ́lọ́run sì máa gbé yàn dìde Ọlọ́run ti gbé yín dìde lẹ́ni nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ní jábọ́ láéláé ẹ jà fún interest Yorùbá báyìí ẹ jà tí Kwara ń dánwò sí wa ó ti kọjá agbára o kó mọ́ lọ da ogun abẹ́lé lẹ̀ lèmi ṣe jáde pé ẹ tètè dìde sọ̀rọ̀ yìí tí kọ̀máǹdì Kwara ò bá ṣe é lo ẹ lo kọ̀máǹdì ibòmíì kí wọ́n wọlé síbẹ̀ kí wọ́n pẹ̀tù sáwọ̀ ẹ̀mí ò ní kán lọ yìnbọn pa àyàn ẹ pẹ̀tù sáwọ̀ ni ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Nàìjíríà gbogbo àjọjọ níní kò jù bẹ́ẹ̀ lọ.